òṣèlú nìyẹn àbọ̀jẹ̀lú nìyẹn òṣèlú nìyẹn ọ̀rẹ́ àbọ̀jẹ̀lú nìyẹn ọ̀rọ̀ yìí ni tìyẹ ni ọ̀rọ̀ yìí ni tìyẹ ni ọ̀rọ̀ kì í jẹ́ tẹ̀lé ká má máa mọ̀ òṣèlú nìyẹn àbọ̀jẹ̀lú nìyẹn ẹ̀yàn jẹ̀lú ẹ̀yàn jẹ̀lú. ẹ tẹ́tí jẹ́ mi ní pẹ́ dé mò ń bọ̀ sẹ́ mi ní pẹ́ dé máa kàn yín lára mi ní pẹ́ dé mi ní pẹ́ dé sẹ́ mi máa dé láìpẹ́ yẹn kọ́kọ́ ní balẹ̀ sẹ́ àti ẹ̀fọ́ balẹ̀ kò sẹ́ni mo ní kò sẹ́ni tí ẹ̀fọ́ ní balẹ̀. òṣèlú nìyẹn àbọ̀jẹ̀lú nìyẹn. small popo kí ló ṣẹlẹ̀ popo kí ló ṣẹlẹ̀ popo kí ló ṣẹlẹ̀. sí problem a kò fẹ́ fọ̀rọ̀ wá. small ṣé kò sí wàhálà. dèyí sí lọ́lọ́gà ni yọjú sáwọn bàbá. o sọ. kò sí wàhálà tá a bá ti dọ́fíìsì wa a máa ṣètò ẹ̀ tó. kò sí wàhálà. kò sí wèrè. ẹ̀sìn mi kò sí wàhálà. máa dé láìpẹ́ láì jìnnà sọ nígbà dé máa kàn yín lára láìpẹ́ láì jìnnà máa dé láìpẹ́ láì jìnnà ẹ fọkàn yín balẹ̀ àdìgẹ́ fọkàn balẹ̀ máa dé láìpẹ́ láì jìnnà ẹ ṣe bó ṣe wù yín ẹ ló lé bóyá wù yín mi ní pẹ́ dé mi ní pẹ́ dé sẹ́ẹ̀ mi ní pẹ́ dé. ẹ wo alága no má sọ̀rọ̀ bó ẹ jẹ́ kí n sọ tèmi ṣe rí ó bínú sódì ni ó bínú sódì ni. o lè torí pé inú ń bí kò dẹ̀ mú ẹyin adìyẹ báyìí kò fi sọkò kò pọ́sibú ẹyin adìyẹ ò dàbí òkúta. alága tí wọ́n fẹ́ dọ̀tí ẹ máa fẹ́ yẹ̀yẹ́ mo lè ṣe o wọ́n máa rún ni àgẹ́yìn òbu tó ti bu. láìtàlá ìwọ ló yẹyẹ ra ẹ bẹ́ẹ̀ ni kò ní tírú kan lára ẹyin adìyẹ bẹ́ẹ̀ ni nǹkan tó ń ló fa wàhálà yẹn gan nígbà tó ń rojọ́ fún ẹ kí náà ló fà. ṣe é rí ẹgbẹ́ mi kan tèmi gbọ́ alága small ló kówó producer kí ló máa ń ṣe yẹn tó máa ń ṣàyà kiri tó máa ń gbé àkàmúrà kiri yẹn. tí kìíní yẹn ò bá yẹ má bàṣẹ àwọn oníṣẹ́ jẹ́ àwọn onítíátà ìyẹn àwọn filmmakers wọ́n ń ṣe fíìmù lọ́wọ́ kì í ṣe product kì í ṣe produce bó ṣe pé yẹn wọ́n ń ṣe fíìmù lọ́wọ́ ìwọ dẹ̀ já lọ síbẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ bá wọn jà ń bẹ̀ ṣó nọ́mà. alága kò já lọ kí náà ló ṣe. nǹkan tí mo gbọ́ tó jẹ́ pé gidi ni tí òun ṣe gómìnà mo méfò ni pé òun ló kówó yẹn sílẹ̀ ṣá fún ọmọbìnrin yẹn ó fẹ́ ṣáàdé bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ yẹn so gbà tó wá dé hòtẹ́ẹ̀lì tí yàrá tó gbà fọmọ yẹn pé káwọn ìjìnlẹ̀ wà pọ̀ ó wá bá ọkùnrin bẹ̀ tó bá tẹ̀yìn náà ṣé ẹ̀ ní ẹ̀ẹ́dí Tinubu ni. ok wàá farabalẹ̀ kó gbọ́ tó bá fi bẹ́ẹ̀ kàwé mo mọ̀ pé Yorùbá tó lọ́gbọ́n lórí òun ni ẹ́ torí pé ó rí ọmọbìnrin tó ń ṣe fíìmù ó kó owó fún pé kọ́mọ yẹn lọ ṣe fíìmù ṣe ìyẹn fún ní àṣẹ láti já lọ síbi tí wọ́n ti ń ṣe fíìmù yẹn ní location wọn láti lọ bá wọn jà lágbó ó tún wá débẹ̀ kò bá ọkùnrin lórí ọmọ yẹn ó kàn wọ ọbẹ̀ ó béèrè ọmọ yẹn pé bolówà wọn ló wà nù yàrá ó dẹ̀ wọ yàrá nígbà tó wá débẹ̀ ó bá ọkùnrin pẹ̀lú ẹ̀ ọkùnrin tó bá pẹ̀lú ẹ̀ yẹn báwọn náà sọ pé ọkùnrin yẹn jẹ́ tó bá pẹ̀lú ọmọbìnrin yẹn tó bá pẹ̀lú ẹ̀ direct kí ló ń ṣe ẹ mo ní kó má ba iṣẹ́ àwọn ọmọ ní tíátà yìí jẹ́ director ni kì í ṣe direct director ni wọ́n ń pè ní interpreter tó interpret script tó ń ṣe èmi ò ń ṣe tíátà ọ̀pọ̀ mo máa ń kàwé wọn ó wá bá ń bẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ń plan bí wọ́n ṣe máa ṣe iṣẹ́ producer production àti director wọ́n máa ń work together ni so torí pé ó ti bá wọn yẹn ṣé báwọn lórí wọn ṣe ń ṣẹ̀ṣẹ̀ kú ṣe ni. yes alága wèrè ní direct yẹn jẹrẹ ó ṣe máa lọ ká mọ́mọ́ tó kó. Àjàsà mo ní kí n ṣe director ni òun ni ẹni tó máa sọ pé báyìí náà ṣe máa ṣe wọ́n gbọ́dọ̀ ṣe wà ìjọ tó bá use mọ́ wọn wà mọ́ bí iṣẹ́ wọn ṣe ń lọ òun wá múgo wa lọ fọmọ wọn lórí tó fẹ́ gbọ́ Yorùbá Ọlọ́run ní kí yẹn má kú èmi mò ń sọ bẹ́ẹ̀ fún ẹ á ti wà lẹ́wọ̀n báyìí of course wo sórí iṣẹ́ small kì í clean gbogbo èyí tí mò ń sọ tí wọ́n fẹ́ máa bá mi ágìwì kò ń clean okay listen that was a time during primary election mo wá ní small ẹ wá lọ sí challenge kò lead àwọn boys lọ ohun tí kẹ́ ṣe tẹ́ bá dé challenge ni pé ẹ má jẹ́ kí election yẹn kó wọ́ọ̀dù
bọ̀tẹ́ má sọ díjà kàn make sure pé ó lo ọpọlọ ẹ̀ kó nígbà tí small dé ọ̀hún iṣẹ́ tí mi ò ràn small ló jẹ́ at the end of the day wọ́n land sí station ọ̀rọ̀ kó gbọ́ngàn tí mo sọ ọpẹ́lọpẹ́ wípé ọlọ́pàá tó wẹ̀ di station ó jẹ́ ẹni mímọ́ ó dẹ̀ gborúkọ mi nígbà tí wọ́n ṣe statement ìyẹn ló jẹ́ kọ́rọ̀ ìdẹ́rọ. alága máa ń padà sẹ́yìn jù iṣẹ́ ìbéèrè tó ṣe wọlé nìyẹn ó lé wọn wọ̀ gbẹ́ yẹn ló dájú. òun fi sọ̀rọ̀ àdúgbò ìwọ lọ́rùn ẹ̀gbọ́n dájàsá sọ ó lé wọn wọgbó kílẹ̀ tó ponú báyìí náà àjàsá ó lé wọn wọgbó ni àbí ó ṣeun tí mi ò ràn lọ́rọ̀ tó jẹ́ pé gómìnà ìlú ò gbọ́dọ̀ gbọ́ gómìnà ò gbọ́dọ̀ gbọ́ jẹ́ kí n sọ òjé ìjọba fún ẹ ìjọba ò sọ pé òun ò ní rán ẹ níṣẹ́ àmọ́ iṣẹ́ tó bá máa sọ ìjọba lẹ́nu wọ́n máa sá kúrò níbẹ̀ nípa àwọn ọ̀ràn ẹ̀ because àwọn náà ní image tí wọ́n tó ń try láti protect àwọn ẹlòmíì dẹ̀rẹ̀ máa ń rò pé torí pé àwọn ti súnmọ́ ìjọba wọ́n máa abuse privilege so ìjọba á sọ pé torí pé ó súnmọ́ wa gbogbo àwọn iṣẹ́ òṣì tó lọ jẹ́ táwòrán ẹ̀ yìí àwọn kan ò ní lọ́wọ́ ń bẹ̀ ọ̀dàdúró ẹ̀yin lẹ máa ń fojú mú àwọn pípù yìí wọ́n ṣe wà yẹn wọ́n lẹ́gbẹ́ wọ́n l'association wọn dẹ̀ rí wọ́n ní constitution wọ́n tún ní president níbi tí ẹ ti kéré àwọn ọmọ onítíátà ní àwọn ọmọ tó ń ṣe fíìmù yẹn tẹ kéré wọn àyèmọ́kọ́dẹ̀ ló ń dá púpọ̀ nínú ẹ̀yìn aráàlú ló ń dá yín láàmú ẹ̀ tí wọ́n jẹ́ nǹkan kan lójú yín ẹ ti wá gbàgbé pé púpọ̀ nínú wọn ló lọ sí school of art tán lọ sí university tí wọ́n jọ jẹ́ theatre art náà ṣe àwọn náà mọ ẹ̀tọ́ wọn ọ̀dà dúró jẹ́ kí n sọ kí nìkan fún ẹ mo ti ń bá onítíátà bọ́ọ̀ kan láwọn onítíátà àtijọ́ rẹ mi àjọ rìn lọ́ba lọ́jọ́ kan ní chat lọ́nà ní èdè àwọn àti ẹ̀gbá o àgbà side kan lọ́lọ́run ṣógo bá ṣe ń lọ báyìí lọ́ba ní alágbádá ni ẹ wá wo ọ̀yẹ́kẹ́ alágbádá ṣe wá pa ṣe wá òkè ìyẹn ò wá tètè gbọ́ ó mọ tán sọ ẹ tí ẹ lè kí wa àwọn táwọn wo fíìmù yín orí mi fò lọ nìyẹn ní ẹ má bínú ẹnu ló ń dùn mí mo wá ní kílódé tó fi fún wọn létí bẹ́ẹ̀ ó ní kílódé ṣé tó ń bá lọ jẹun nílé ní búkà kan lọ́dọ̀ ìyá alámàlà kan kó ń wá rí ìyá alámàlà yẹn níjọ́ kejì pé àmàmà ẹ tí ẹ lè kí mi tí mo wá jámàlà lọ́dọ̀ yín lánàá ó ní yẹ kí ìyá yẹn fóun létí pé ilé bí ń pa ẹ ló ṣe wá jẹun gbogbo materials tí o kó jẹ náà èmi náà fowó ra ni. bí ẹyẹ pọ́n wọn léje olófo ni wọ́n ṣé àwọn kọ́ ni fáǹsì wa ni tàbá kí wọ́n kọ́ máa dá lóhùn náà ìbáwọn ni fáǹsì wa. ṣó lóun ò dẹ lóhùn ni nítorí pé ẹ rí wọn ni ṣé Harrison Ford lamẹ́ríkà tó o bá tó o lè rí tí wọ́n tẹ̀ lè rí torí pé o ráwọn chiply o lè rí wọn ní Odinjo o lè rí wọn ní Ṣómólú wà á dẹ̀ rí wọn ní Ṣàpọ́n Lábẹ́òkúta tó o lè kí wọ́n ní àwò lẹ́sẹ̀ lẹ́bí gbé wọn jẹ́ nǹkan pé o jẹ́ káfíyẹn lẹ̀ tó má bá wọn fàájù ọ̀gá wọn sán lórí ọmọọba òun ni president association wọn á gbé small the court á dẹ̀ lọ ẹ̀wọ̀n. ẹ bá wọn pé pẹ̀lẹ́sì wọn kọ́ ẹ bá bá sọ̀rọ̀ ká mọ̀ nǹkan tó ń fẹ́. kò lè gbà kí ló fẹ́. wọ́n ká wá ẹ̀sùn kankan kan fi gun lọ́wọ́ kó yẹ ká parí ọ̀rọ̀ síbẹ̀. omi pé owó àbí. ok elébi lẹ pé wọn ọmọọba ò kì í ṣe elébi ó tiẹ̀ yé ti kéèyàn cheat members ẹ̀ á bá tó nǹkan lẹ̀ báyìí. kàn sọ fún àwọn mẹ́bàá kan máa sọ́dọ̀ wà mọ́ gbà yẹn kàn máa súnmọ́ wa. jọ kí wọ́n máa wá ṣe lọ́dọ̀ yín. wọ́n máa ń wá gan. lọ́dọ̀ yín national union. wọ́n máa ń wá gan wọ́n máa ń tò gan wọ́n máa tò lẹ̀ báyìí ni wọ́n máa wá gan oríṣiríṣi máa gbé bùkátà wa orí máa lóye. ẹ bọ̀ dúró náà kílẹ̀ yín náà. tírélà àbí kí náà máa láwọn ṣe tó máa ń pa àwọn èèyàn. tírélà kọ launching and you wan ṣe launching ṣe tírélà má fi òyìnbó bà iṣẹ́ àwọn people yìí jẹ́ please let me tell you Àjàsá tó máa wọ́dọ̀ yẹn inú ẹ̀ ṣe meeting ẹlẹ́ẹ̀ fún wọn lówó mọ́. àwọn kan máa wà tó bá gbé sáwọn agbésí mọ́ wọn àwọn kan bọ́ ọmọkọ́ bá àwọn ọ̀sán kan máa yà sọ́dọ̀ wọn ọmọkọ́ fi wọlé. tó bá ti wá fún ọ lówó wọn ní kẹyẹyẹ wọn ni. kí ló tó kù. Your Excellency gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ ṣe rí gbogbo stéètì yìí ló máa rírì yín kan àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàlágbà one wọ́n mọ̀ pé wà vibrant gan. yes. wọ́n dẹ̀ mọ̀ pé kò sí ẹni tó máa wá sílé ọ̀dọ̀ yín tó máa sunkún wá tí kò ní rẹ́yìn jáde pé à ń ṣe dáadáa fáwọn èèyàn yẹn lẹ́gbẹ́ nínú ìlú ṣe rí the only problem tẹ́ ẹ ní tí ẹ fi wọlé election tó lọ yẹn ó ní pátì tẹ́ ẹ wà pátì tẹ́ ẹ ti lọ contest yẹn ṣe rí pátì yẹn ti ní ogun àwọn tó wà ń bẹ ti bà pátì yẹn jẹ́ pátì yẹn ò lórúkọ gidi mọ́ ṣe rí ìgbà tẹ́yìn dé ni pátì yẹn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa peak ṣe ń sàmì tẹ́ bá wo election yín ẹ rí wípé àwọn ọwọ́ ìbò tí pátì yín rí yẹn personality yín náà dì fún ká ní ẹgbẹ́ náà wá lè try
káwọn náà ní nǹkan kan to write home about kan fi kún ti yín ẹ rí pé nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làwọn máa sọ so àwa kan wá wò ó àwa jọ jókòó àtọkùnrin àtobìnrin àwọn pé kí la ṣe lè wú madam wá o a mọ̀ pé téèyàn bá fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ dúdú ó ṣe é ta torí pé ìyá kan wọ ọmọ tó fáìn kan tó rẹwà ẹ wà gbọ́gẹ̀dẹ̀ dúdú lé lórí àwọn yóò rò pọ̀ gẹ̀dẹ̀ lọ́fẹ́ ó tó rin òpó ná méjì ó ti tọ̀ gẹ̀dẹ̀ tán kéde ẹ̀sọ́ gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ kọ́ ló ń rà so ìyẹn la ṣe wò pé bóyá tá bá lè bá yín sọ̀rọ̀ tá bá lè rí yín convinced tí ẹ wá sínú party tiwa party tó ti ní structures nílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé kẹ́yìn kan wà hard more glamour tọ̀dọ̀ yín yẹn ni sky is going to be the beginning ṣùtì gbogbo nǹkan tí a bá fẹ́ la máa rí nítorí personality yẹn ti wà ń bẹ̀ wọ́n tá a bá yín sọ nìyẹn o a dẹ̀ feel wípé positive house àdàmà mú kúrò bíbá. kí nǹkan sọ̀rọ̀ díẹ̀ bí àlékún torí wọ́n ti sọ̀rọ̀ tán mọ́mí wa ìgbésí ayé òní dojú lágbára lọ́wọ́ lọ́hùn rí nǹkan èyàn kí mọ ìyá rẹ̀ àwọn ayé fẹ́ràn yín gan bọ̀tẹ̀ ẹ̀yin fúnra yín ò mọ̀ sẹ́ni tó ṣẹlẹ̀ lọ yẹn ẹ jẹ́ ká gbà pé bọ́lú wa ṣe fẹ́ nìyẹn ṣùgbọ́n lásìkò yìí àwọn obìnrin pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ yín ní dáadáa tí wọ́n dẹ̀ nígbàgbọ́ wípé tí láì rí yín ẹ wo ẹ jẹ́ ká gbà pé lásìkò yìí mo mọ̀ pé rere tolúwa. ẹ ṣe gan-an dúpẹ́ sà. inú mi dùn pé ẹ̀ka mi kún ẹ̀dẹ̀ rántí mi pé ẹ̀ ń láti wá bá mi. I really do appreciate you. Thank you so very much. But in Yoruba lè máa ń sọ pé èèyàn kan ò kí ń jáwàdé. Ẹ mọ̀ pé èmi nìkan kọ́ ni mo wà nínú pátì. Màá lọlé, màá lọ jíṣẹ́ fún wọn, màá padà wá bá yín. But I know it's going to be positive. Nǹkan tá a fẹ́ náà nìyẹn. Ẹ dákun mo fẹ́ sọ kankan o ṣé mọ̀ pé kì í sí gbogbo èèyàn ló dùn mọ́ kí èèyàn sóríire. Nínú àwọn tí wọ́n bá tẹ́ bá máa fún ní ọ̀rọ̀ yìí tí wọ́n máa gbà yín nímọ̀ràn ẹ wojú wọn dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ ló dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn láǹgbà ló dákun délẹ̀ àmì tí nínú ṣùgbọ́n mọ̀ pé rere ń tẹ́lú wa. Ẹ má wọrin rere ló máa já sí. ẹ ṣe é ní fọ̀rọ̀ lọ́ka àwọn èèyàn tó try láti sọ ní pé àwọn nǹkan wà wọ́n lè fẹ́ máa discourage ní àwa làwa wà nínú òṣèlú líle àdèmọ̀ nǹkan táyé ń fẹ́ nǹkan tá a fi wá sí ìlú àìníyàn. No problem sir. ẹ ká mọ̀ pé people need you. Ẹ ṣe sá ẹ jọ ẹ fún mi ní 5 minutes mo ń bọ̀. ok káàdó lè yín mọ́. no àti jẹun àti nǹkan kan oúnjẹ kọ́ mi. ṣùgbọ́n wọ́n sọ wípé ijó tó bá káyàn lára báyìí lèèyàn ń dìkú jó. bẹ́ẹ̀ ni my first lady. kí wàá ní opinion ti ti yín gangan lórí ọ̀rọ̀ tá a bá wà yìí. opinion ti tèmi ibikíbi tẹ́ bá sọ pé ká kọjú sí ká máa lọ ibẹ̀ náà la máa lọ nǹkan tẹ́ bá ti sọ ni o. ìyá wa bẹ́ẹ̀ ni. ní gbọ́mọgbìn. àmín. ọkọ ò ní kú mọ́ yín lórí. àmín. ẹ̀yin náà wà ní kánjú kú. àmín. ṣé wàá rí ìjọba wa tá a bẹ̀rẹ̀ yìí ìlérí olúwa ló di múmú ṣẹ ìlérí olúwa náà wà ní tọ́nà ayé wa ní ètò ẹ̀ ti jẹ́ kó yé wa pé obìnrin ni yín obìnrin ló bí yín obìnrin làwa náà àwa nìyá ọba àwa nìyá gómìnà àwa ìyá pírẹsidẹ́ǹtì ìyá wa amúlùdùn la tún wá jẹ. bẹ́ẹ̀ ni ìtóòtó so tó lòun ní fara ti girú àwa yìí ẹ funfun lẹlẹ ni ó gbé lọ. ọ̀tọ̀ ni o. àwọn obìnrin àwa nìyọ̀ ayé àwa sì ní láùspíkà fáwọn olóṣèlú àwa là ń tọ́jú bọlé káàkiri láwọn tó ń ṣẹlẹ̀ láàrin ìlú èyí tó bá sì jó òótọ́ ọ̀rọ̀ bẹ̀ ó wá sọ fún yín. àbúrò ni mo padà ìyá mi. ó bá ọ̀tọ̀ kúrò. Her Excellency. mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ìjọba tó wà lóde yìí ìjọba aláṣeyọrí ni ìjọba kí ìjọba tó bá ti wà lóde tó bá ti mú taráàlú ṣe pàápàá jùlọ àwọn obìnrin ó ti láṣeyọrí. ìyá wa ẹ ṣé. ẹ̀yin gangan ni kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ pé ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àdúró tì ṣé wàá rí gbogbo mítìn tá a ṣe bíbá ilé ni gbogbo ẹ̀ pásá ni mo máa sọ fún Excellency wọ́n á fẹ́ mú kinní kan dá yín lójú wípé ṣe rí àwọn post táwọn obìnrin ò kí ń hold tẹ́lẹ̀ a máa bẹ̀rẹ̀ sí ní hold ẹ̀. àwa obìnrin àwa níyọ̀ ayé o. àwa obìnrin àwa níyọ̀ ayé bí o sọ sí wa. ìlú òní
sí wa. Ìlú onílẹ̀dùn àwa obìnrin àwa níyọ̀ ayé ẹ tọ́jú wa ẹ̀yin ọkọ wa ẹ̀yin ọkọ wa ẹ tọ́jú wa ẹ̀yin ládé wa ẹ̀yin níyùn wa àwa ní ṣẹ́gi àwa obìnrin àwa níyọ̀ ayé àwa obìnrin àwa níyọ̀ ayé o àwa obìnrin àwa ládùn ayé bí òṣùbìnrin ìlú onílẹ̀dùn bí òṣùbìnrin ayé onílẹ̀dùn. Love it. Idea tó mú àyè náà dáa. Èmi náà mọ̀ pé wọ́n ti rí ẹnu traditional movie dáadáa. Àmọ́ you are talking about a cinema standard. My concern here is ẹni tó fún ẹ lówó ṣé kò ní gbowó padà lọ́wọ́ ẹ ni? Àbí tá bá mú dé cinema yẹn tá bá náà máa gba traditional movie yẹn lọ́wọ́ wa tí wọ́n bá gbà ńkọ́. Wọ́n gbà á. Love it. Left to me. Èmi ò ní fẹ́ ká risk ẹ̀. Mi fẹ́ ká risk ẹ̀. You can play safe. Ya modern. Modern. Mi ò ya modern jàre. Àní mo fẹ́ act, mo fẹ́ bínú tán, mo fẹ́ túraká, mo fẹ́ ranjú, mo fẹ́ ṣe bí obìnrin bí iná. Àwọn audience gan máa béèrè pé níbo náà ti rọ́mọ yìí. Okay. Kí ni story ẹ wá about? Ìtàn ọmọbìnrin kan nílùú wa ni. Ọmọ sá, ìyá ọ̀fà, ìyàwó arúlógún ẹrìmọ̀hún, akọni obìnrin. Kò bá bàlújẹ́ nígbà yẹn o. Ọpẹ́lọpẹ́ òjò aburú má kú. Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà yẹn. Love it. Jẹ́ kí n bí ẹ dáadáa. Ṣé o ti ṣe research ẹ dáadáa? Generation wo ni? Century wo gan-an ló ṣẹlẹ̀ sọ fún mi? You see? You can't say anything to that. We love it. Jẹ́ kí n sọ fún ẹ. Má jẹ́ kí n tọ́ ẹ rárá. Ibi tí ìnáwó ẹ máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Researchers á gbowó tiwọn. Àwọn writers náà máa gbà. Èmi ò dẹ̀ mọ̀ bí owó ṣe pọ̀ lọ́wọ́ ẹ sí o. Ó dáa. Ṣé ẹ lè bá mi gẹ̀ẹ́tì story kan tó jẹ́ modern? You're not talking. That is what I'm talking about. Sori, ọ̀rọ̀ lórí owó ni. Wàá rí modern tó fine gan. I will give you a story sometimes in January, and you will love it. You will love it, love it. Well, àbájáde ìpàdé àwọn obìnrin nìyẹn. Mo dẹ̀ wọ́n alàgbà tó bá. Mo ní kó jẹ́ ká fún wọn ní nǹkan tí wọ́n bá fẹ́. Ká má fojú rénà wọn. Ẹ jẹ́ ká fún wọn ní nǹkan tí wọ́n bá fẹ́. Wọ́n nítorí náà wọn ò ní candidate. Wọn ò ní candidate. Kí ni ìtumọ̀ yẹn? Báwo lè ti máa sọ pé olóṣèlú kan wà kò ní candidate? Tó bá di kàráǹgìdá wọ́n import candidate wa. Wọ́n á ràdú fún, wọ́n á ràdúgbò fún. Bẹ́ẹ̀ ni Your Excellency. Ọpẹ́ ló sì wà ńbẹ̀, inú ọpẹ́ ló sì wà. Ẹ jẹ́ ká dúpẹ́. Nínú àsùnwọ̀n tó jẹ́ pé first lady sì ni adviser wọn. Àìsà, inú ò ní jókòó gorí ilé. Rẹ̀kùrẹ̀kù wọn ò lè kọjá ẹ̀bá ọ̀nà. A ní jẹ́ kí primary yẹn wáyé ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó léwu. Why? Alága, ó léwu gidi gan ni. Tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn, wọ́n á fura. Wọ́n máa rí first lady bí agbẹ̀yìn bẹ́bọjẹ́. Àwọn àṣírí míì dẹ̀rẹ́ kò ní tú sí wa lọ́wọ́ mọ́. Gọ́vnà, tá a bá máa fura ẹ jẹ́ ká fura. Ìgbà mọ́kù ò ní kú. Àti pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwa la wà níjọba. Ẹ jẹ́ ká lòpọ̀ ìjọba tá a wà yìí. Ó lè dọ̀la kọjá pé ẹran ní ọkàn tó bá kàn wọ́n kàn ní òkú agbára tiwọn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ á lo ipò agbára. Kò ní wáyé ni. Bẹ́ẹ̀. Excellency, suggestion tèmi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó máa rí bákan sá. Ṣẹ́rí tí ọmọdé ò bá mọ̀wé tí ò mẹ́wẹ́ méjèèjì á papọ̀ báyìí ojú ọlọ́mọ ò tó láti máa fi hàn. Ṣẹ́rí kò ní ìdí pé à ń address issue yìí aggressively, diplomacy la máa lò. Ohun tá a fẹ́ kó ṣẹlẹ̀ yẹn náà ló máa pàpà ṣẹlẹ̀. Ṣẹ́rí primary yẹn ò ní ṣe kí ni o kò ní hold.
ìyẹn lẹ́bẹ̀. Tọ́ba mẹ́rẹ̀kù ló fẹ́ perform. ẹ̀yin àrídàn ẹ̀ dá mi dá gbogbo ẹ̀ ṣàǹgbọ́sà ọ̀gá ṣẹ́rí tí òkè àgàrìgì ò bá ṣe é rù a máa fọ́ ni ẹ gbà bẹ́ẹ̀ ẹ fi gbogbo wọ̀nyẹn sílẹ̀ election yẹn ò ní hold ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ẹ̀ rí dán. bẹ́ẹ̀ 20,000 tá a máa fún bọ̀bọ̀ yẹn kọ́. ẹ má wò ó lè ṣe 100,000 naira náà màá máa fún yín ní ìṣòwò tó yẹ yín. no problem. ṣé àwọn understand so ẹ má yẹn kó bí mi dẹ̀ fẹ́ complain ṣé àwọn understand so that kò ní sẹ́ni kò tẹ̀ ẹ́. ẹ pọ ọmọ ẹlẹ́lẹ̀ ká abúlé mọ̀ bá ti wá ṣe ọmọ ẹlẹ́lẹ̀ wo ló fẹ́ pé ṣé kì í ṣe ọmọ kó tó wà. òun náà nílò lọ àmọ́ gbọ́dọ̀ pé ìjọba. kí ló ti máa ń tàn àwọn ọmọ onítíátà yìí gan. èmi ò láìka àwọn ọmọ onífíìmù o irú ọwọ́ wo nìyẹn. tó yẹ yín. no problem. má mi mú fóònù ríǹgì ò lè gbé. hello. hello màmá nìyẹn. ok ẹ dúró mò ń bọ̀ mò ń bọ̀. kí ló lóbò rí. ológbò ti parí iṣẹ́ àwọn ọmọ onífíìmù oníṣọ́ máa nu ní ilé bá wọn ṣe rárá onífíìmù bá wù ládùúgbò yìí ládùúgbò tèmi sí ti yìí o àwọn oníbàrágà ọmọ wà bẹ́ẹ̀ tí bá kó nọ́mọ wọn kó nọ́mọ mi àjọ kó mọ́. yàrá ṣe báwọn tó ń pè náà nìyẹn. mo má dáhùn àwọn ọmọgùn mi ní jàre. ṣé bọ̀bọ̀ tó sọ pé pòun déètì yẹn nìyẹn. ó ní bọ̀ tàwọn encourage ẹ̀ ni. ṣe olóṣèlú ni. ó kò ṣe olóṣèlú ọmọ ọ̀tá gáràjì ni. ẹ bẹ lọ dá wọn lóhùn Yorùbá ní òpin ni ló ń sọlá lọ dá wọn lóhùn. ok no problem ẹ fún mi 5 minutes máa rí ọ̀rẹ́ dúró mò ń bọ̀ let me just. màmá nìyẹn. ẹ̀yin tí a máa mi tẹ wà. mọ́mì wọn àti wà ń bí látẹ̀ kan gbogbo bẹ́ẹ̀ ṣe ń fi wá máa dùn mí. ọlọ́run lè máa dùn mí ìwọ ẹ bọ́lẹ̀ já àwọn ẹrù yẹn lẹ̀. ok àlàyé ńkọ́. àlàyé wà. àlàyé ẹrù ńlá gbọ́n ibi òkè gbọ́n. àlàyé wà. smọ́lì. àbọ̀tí gara. ọlọ́run small but mighty. ṣé gbogbo ẹrù tí mo ní ìdùnnú ti bá mi. everything. every goddamn thing. kò sí tẹ́ wá bẹ̀ tẹ́ ìlú ọlọ́run. tí wọ́n gbọ́ rọ́bìsì náà wo time táwọn ọ̀nà fẹ́ bẹ̀rẹ̀ sí ti báyìí. kí ló ṣẹlẹ̀ kí ta ṣe mọ wọn ni. ṣé ìyàwó sọ́mọ ọ̀rọ̀ ń jágbe mọ́ aláyé ó máa wo ojú sá fún òtún àwọn ètò bá ń bẹ́. ẹ̀jẹ̀ kọ́ mọ̀. ó ti tún ètò ẹ má ìtọ́jú ọ̀gá mi ni ewu tí ò bá sáwọn kò sí production yìí kó tẹ̀yìn gan náà lé lórí òní ṣe. sálà wọn. PM ni. PM àbí PA. ṣé PM. àwọn ọmọ ọgbọ́n ga yín ni àwọn ọmọ máa ń ṣàkàbí ìjọ ni àfẹ́jẹ́ kó mọ bó ṣe wà lẹ̀ àjọ àtẹ̀jọ́ ṣe. ayé ẹ̀gá lọ. yàlájé PM yẹn táwọn ní tíátà náà làwọn náà ni. ṣé PM tó wà ní tíátà nìṣẹ́ bá ń bọ́ ní PM. PM àbí PA. ní tiẹ̀ mọ́. PA ló máa jẹ́ kò lè jẹ́ PM pípọ̀ kọ́ǹgì ni ẹ̀. PM la gbọ́ 8 PM 9 PM 10 PM. aago la mọ̀ ní PM. kò dára. ọmọ tó gbéjà ló tún lọ lọ́mọ. eléyìí tí o ti rántí wẹ̀ láàárọ̀. ló tún lọ lọ́mọ fún ni. eléyìí tí o tó bá ta sáma ní kó lè máa ń lọ́mọ. ọmọ yóò láyọ̀ ni. ọmọ yóò láyọ̀ ni o. ọmọ yóò láyọ̀ ni o. yẹ̀yẹ̀ yàn sá. ọmọ yóò láyọ̀ ni o. Authority. ṣẹ̀sán ọmọ yìí kù. Authority. ṣẹ̀sán ọmọ yìí kù. tuwálé ọ̀gá mi. alfa bẹ́yẹn. bàbá o ọmọ yẹn ò dára ọmọ yẹn ò ṣàkàrà ọmọ jakujaku lọmọ yẹn ọmọ dáadáa lọmọ yẹn ọmọ rédíèdè lọmọ yẹn. jẹ́ kí n bí mi jáde. bàbá o ẹ wo ọmọ yẹn ò ṣe gbẹ́mi lè kó ṣe gbára lé o. ẹ wo àwọn boyfriend ẹ tó wà ní ṣe location àbí ibùdó tí máa ń ṣèrànú wọn tọ́ nìyẹn àwọn boyfriend ẹ tó wà ń bẹ wọ́n tó 4. wọ́n wà fún ní respect kankan ara wọn ṣàkàn tiẹ̀ wọ́ bó ṣe rùn wọn kàn dì mọ́ wọn kì í sí ẹ ṣeré. ẹ wo ìgbà yìí ló ti ní packaging o kò ní packaging lọ́dọ̀ wọn rárá wọn tẹ wọn gan kàkún kankan wọn tẹ bó ṣe wọn. ó ti tó sẹ́ ẹ̀. gbogbo wa nínú bíi ṣàmà gbogbo wa nínú bíi èmi nìkan àwọn boys gbogbo everybody wọn bínú. ẹ wo bàbá ẹ bá kọ́kọ́rọ́ pé ẹ̀yọ́ kí mi náà lọ bu nǹkan kan sínú orí mi kó tiẹ̀ wálẹ̀
torí in fact mo bá yín jowú lọ́hùn yẹn gbogbo owó tó yẹ kẹ́ jẹ́ inú ara mi ló ń wọ̀ lọ. lè máa lọ. authority máa lọ ṣe sàn máa lọ. kọ́kọ́rọ́ ni nǹkan tiẹ̀ fẹ́ lọ bú ọkàn sínú orí mi kó tiẹ̀ tútù náà. máa lọ baby n bọ̀ sẹ́ few minutes jọ́ torí ọlọ́run màá kọ sára sí ẹ láìpẹ́ ìjọ ṣùgbọ́n. wo èmi ò ní problem pẹ̀lú wọn tó ń sọ yẹn honestly sórí tó bá lè dé fún mi ní 4 p.m. tá a máa fi rí aago 10 lálẹ́ then you rest till the following morning wá dẹ̀ máa lọ you go exactly yeah all right in fact ma appreciate it gan honestly okay o ṣe gan níran love it wo níran ni mo bá sọ̀rọ̀ tó ń sìn ó ní òun máa tètè lọ́la in fact to be sincere ó ní òun fẹ́ wá but because I am involved so ó ní tomorrow morning as early as possible he will be in town. Oh, thank you. I'm so full. I say Wheezy. Mo ní ṣe fẹ́ nà mí ni. Màá nù ẹ máa ṣe ẹ́ léṣe. Ọ̀gbìn 15 ẹ̀dá. Wà láìtàlá ò tó bẹ́ẹ̀. Olójú tí o wà láì olójú tí. Káàdé máa bẹ́ẹ̀ sọ tọrọ wá máa lágídí òṣì. Ṣé olúwa ní kẹ́ máa pa ìwò lọ sípẹ́sà? Ó rí pé rubbish ló ṣe ni. Ṣé bàbá ò lè ṣe máa dé ètò tí ò ní fún lọ́díẹ̀nsì? Ó dẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀ ní. Kí ni ọkàn mi bẹ̀? Títí wà àti boyfriend rádaràda òṣì ẹ̀ tẹ́lọ́ ń làgò mọ́ orí director. Tó bá tọ́mọ náà mo bá kú ńkọ́? Mo bá kú ńkọ́? Ìgbà tí ọkọ̀ kí ni tiẹ̀? Love it. Mi ilé nǹkan tó ń ṣe yìí o. Ọ̀rọ̀ ọ̀gbà sọ̀rọ̀ orí pé kò tó ṣe òdáwọ̀ ọ̀dọ̀ sọ pé kíkì calm down. Kígbe tó ṣẹ́jú tó ń pariwo. Kí ni problem ẹ̀ náà? Lọ́bẹ̀ ṣe mi lè bá ẹ sọ̀rọ̀. Jẹ́ bàbá mi sọ̀rọ̀, òun ní kó bá sọ̀rọ̀. Ṣógun láyé ní tòun ránṣọ tóun kígbe. Kí ni problem ẹ̀ kí ni tiẹ̀? Iṣẹ́ yìí ò yí ẹ, iṣẹ́ yìí kò yí ẹ. Ọmọ pé mo ti sọ pé kò yí ẹ o. Tó bá jẹ́ pé o mọ do's and don'ts iṣẹ́ yìí. Kò yé lò tó kò kọ́ iṣẹ́ yìí. Tó bá yẹ pé ó kọ́ṣẹ́ ìtíṣẹ́ ìdẹ yé. Mi ò dẹ̀ blame ẹ̀. Ìgbà tó yẹ pé lára àwọn artist ẹgbẹ́ wọn ò ní rí fẹ́ ń bẹ̀. Wọ́n lọ máa fáwọn tọ́ọ̀gì láti ta kó wá máa da oko rú. Ìyẹn ti ẹ̀ kéré. Kò sí tọ́kọ̀ mi o, èyàn ò bá fẹ́ tọ́ọ̀gì. Kì bá fẹ́ tá òtù kí dìrẹ́tọ̀ máa kù torí pé àǹfààní ẹ̀ ṣì wà tó máa ṣe fẹ́mi tó pa ọ́ kó tiẹ̀ ní. Imagine director ó dẹ̀ tún lágídí kí ló ṣẹlẹ̀ ó tiẹ̀ ní àdéhùn ó ṣe mistake ó dẹ̀ lágídí òṣì. Jọ́tòrí Ọlọ́run ó gbọ́ nǹkan tó sọ ó ní iṣẹ́ yìí ò yé mi pé mi ò kọ́ṣẹ́ jẹ́ kí n sọ kọ́kọ́ fẹ́ ó fẹ́ gbọ́ tán ni lọ́bìnrin lọ́wọ́ Tóyìn Adégbọlá bèrè lọ́wọ́ Ṣẹ́gun Àtẹ́wọ́lá mo mọ yẹdú tí mo lò tó yí ọ̀sẹ̀ Adésàngó lè ní mi ò kọ́ṣẹ́. Ó dẹ̀ dídọ́ kó sọ ẹ̀dídí ò ní ọ̀sẹ̀ ṣàṣàwà yìí àwọn èèyàn ń wò wá ẹ báyìí kan fi wá ṣe yẹ̀yẹ́ náà. ṣé ọmọ iye ọdún tí mo ti lò ní ẹ máa bá mi sọ̀rọ̀ ayé ilé ló pe ni. Lọ́túndé kí ló bá rí wo. PM báwo wá ni. ààrẹ tí ń wà òkè jàre. báwo wá dẹ̀ ní ibi tí wọ́n ti. mo láàrẹ tí ń wà òkè kílẹ̀ tó fẹ́ gbọ́. kí ló wá dé tẹ wá pariwo. ní o dẹ̀ náà nígbà yẹn. tọ́jú ẹ̀mí ẹ má lọ para yín. ẹ má dá wọn lóhùn ẹni tó bá kọjá yìí á jẹ dóńbì sí lè yà torí mi ò kí ń ṣe bébì kẹ́jẹ̀ para yín para yín kẹlẹ́ mọ́ ẹ máa jẹ owú. kí ló ṣẹlẹ̀ gan-an. ẹ wo ara ẹ ti ń balẹ̀ o didn't respond to treatment. bẹ́sẹ̀ ìwọ ò sí ń bẹ̀ ń gbà yẹn ni. mi jẹ́ mi ìsìlẹ̀ around ìgbà tí màá fi wọlé padà dàrẹ́tọ̀ mi rán mi sẹ́jú màá fi dé padà wọn ní nǹkan ṣẹlẹ̀. But baby ṣo sure pé a save níbi tá a wà ṣá because this is absurd. ẹ ti bẹ̀ mọ́ wọ́n tó máa ṣẹlẹ̀. but táwọ̀tù ni bọ̀bọ̀ yẹn o. anybody dé mọ irú yẹn tó jẹ́. báwo lèèyàn ti wà níbi tó ti ń ṣiṣẹ́ tiẹ̀ tó dẹ̀ máa wá bẹ̀ tó máa fọ́gò mọ́ lórí. kí lẹ fẹ́ sọ sẹ́yìn dà. má tiẹ̀ wọ́rì bẹ́ẹ̀ mi gan ti gbọ́ ni mo ti pe àwọn ọ̀gá ọlọ́pàá state yìí Mr. Fọláṣadé Òdòró mo ti pè é wọ́n á treat fọkọ̀ bọ̀bọ̀ yẹn. sọmọ ọlọmọ bá kún kọ èrò director ó ṣe gbẹnu sọ̀hún a máa lágídí òṣì. lẹ́yìn accreditation tá a ti ṣe ìwọ tó o bá ṣe accreditation ẹ má tò sórí ìlà o ṣẹ̀rẹ́ ìtẹ́wá ti ṣe very simple logic ẹ bọ́ síbẹ̀ yẹn ẹ gba ballot paper yín tẹ́ bá ti gbà tán ẹ lọ síbi tí stamp yìí wà ẹ wo ká yìí ìka ìgangan lẹ máa lò so ẹ tẹ ink yẹn
ẹ tẹ̀ sí orí candidate ẹ má tẹ̀ síbi méjì orí candidate yìí lẹ má tẹ̀ sí so ẹ dẹ̀ ṣe kí ni ẹ mú lọ sínú ballot box that's all thank you. Fire náà yẹ ẹ wọ́n ní wọ́n lé lọ́wọ́. Kí lorúkọ ẹ? Kí lorúkọ Alpha. Ọ̀gá ó ti jẹ́wọ́ pé òun wà ń bẹ̀ sá but kò tí ì jẹ́wọ́ àwọn tí wọ́n jọ wà ń bẹ̀. Kò dẹ̀ jẹ́wọ́ àwọn tí ó rán wọn láti wá da primaries yẹn. Ọ̀gá ìyẹn ò ṣẹ̀ṣẹ̀ ká tó ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ owó ẹ̀ bóyá a mọ̀ pé àwọn olóṣèlú ẹgbẹ́ náà ló máa ràn pé kí wọ́n lọ dúró sá. Okay. You can take your leave. Ma. Hello, honourable. Hello. Ó dàbí pé àwọn tó wá síbẹ̀ kò ṣẹ̀yìn àwọn ọmọ yín kan o. Bẹ́ẹ̀ ni èmi náà mọ̀ bẹ́ẹ̀ èmi náà mọ̀ pé bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ta ni nínú àwọn èèyàn wa gangan ló lọ́wọ́ nínú aburú tó wá sí yẹn. Ẹ má wọrí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ I'm very sure mo dẹ̀ ń assure yín pé we'll get to the root of the case. Ẹ ṣàfọkànbalẹ̀. Pàkúté òfin láti mú gbogbo agbára yín ni kẹ́ bá wa sà. Àníkẹ́ má wọrí iṣẹ́ bẹ́yìn ti gbéṣẹ́ fún wa and we are going to do that job the way you want it. Ṣé DPO nìyẹn? Ọwọ́ gbọ́dọ̀ tẹ̀ wọ́n ni. Wọ́n gbọ́dọ̀ ṣe gbé. Ẹ wo eléyìí gangan ni wọ́n á fi ṣe àṣemọ gangan wọn tó ń ká obì tó ń ká àwùsá ó ti wá tàtàrí débi odi ẹ̀yìn báyìí ó ṣe tó máa já ni. Bẹ́ẹ̀ni Prince Adeosi tí ẹ rí pé àwọn ará bíi ń gùn wá gàlégàlé torí Ọlọ́run. Ṣé ẹ gbogbo wọn ṣe ń ṣe wá ní nílùú tó ń forí wa sọ tí wọ́n bí wa sí tí ò ṣe pé àrè ni wá ń bí. Àrífín yẹn ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Okay, hello. Ẹ ṣé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ gidigidi lórí ẹ̀. Ẹ ṣé I'll get back to you. Thank you very much. Ẹ jọ̀ọ́ ẹ dúró tẹ́ bá máa gba ọ̀rọ̀ tèmi gbọ́ gbogbo òkòjà tí wọ́n ń jù yìí kò lè ṣe lẹ́yìn gọ́vnà wa o. No. Ẹ má ṣe mistake o. Ẹ rí pé bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ látàrọ̀ mi ìdásí. Ẹ má ṣe mistake. Ẹ má mú ti gọ́vnà wò rárá. Ṣé ẹ má sọ bẹ́ẹ̀? You are right. Tí ẹsẹ̀lẹ́sì bá náà wọn mọ̀ sí kan tó ṣẹlẹ̀ dájúdájú ajá wọn ìjọba ó gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. Yes. Prince Adeoti ẹ má assumption nìyẹn o ẹ má assume lọ bí tí ò yẹ o ẹ ti gbọ́. Wò ẹ dúró ṣe rí odò wọn ti gbé gígẹdún ní bùnbù kò sì ní farare sàn. jẹ́ tí a jẹ́ ẹ̀wà sùn ká má ṣe bẹ́ẹ̀ jẹ́ lébèsàn á jẹ́ kí wọ́n mú ẹ pé àwa gángan lòṣèlú wọ́n ṣe ń ṣe òṣèlú akọ wọn. bẹ́ẹ̀ ni àwa gangan ni. bẹ́ẹ̀ ni káfọ́ ní kọ̀rọ̀ ni. torí pé Chairman. Diamond. Baba. Mo náà ń sùn. Baba mi ò sùn. Diamond àná ò ti sùn. Baba Ọlọ́run mi ò sùn. Ṣé ó ṣe é ṣe kí n máa sùn? Ṣé máa sùn lóògbò ni? Ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ láti fi 3 months ọkọ̀ fọwọ́ lẹ́rán. Mo ti gbọ́ pé mọ́tò tó fẹ́ sanwó ẹ̀tàn fún gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Ọjà ló sùn. Baba bí sẹ́ra bá dájà lọ fọ́nrán wo kan lè gbé dìde. Baba no be my fault àwọn boys tí mo kó káàkiri ni àwọn náà ṣe bí wèrè náà àwọn náà ṣe bí orí burúkú àwọn náà ṣe dáadáa bàbá àti pé bọ̀bọ̀ tá à ń sọ olórí burúkú yẹn ogan ti ní government support. Bàbá ó yẹ kẹ́ ẹ mọ̀ mí èmi fúnra mi kú ti ń jáde mọ́ ní kótó ní igbó pa ni èmi gángan ni àmàtà ti ń dún tòjú tẹ̀rù bàbá yẹ kẹ́ ẹ mọ̀ mí Mr. Ramaka ó sì ń sùn sẹ́. Bàbá mi ò sùn. ẹjọ́ àti ìyẹn bẹ́ẹ̀ yẹn àti pé ṣé union ní small yẹn ní gangan ni táwọn. aláì ibi tí mo ti fọ́ nìyẹn ibi tí mo ti rún nìyẹn small tó yẹ pé lóì burúkú ẹ kàn ṣe conductor fọ́sẹ̀ kan lásán ni o ó lè ṣe di union mọ́ wa lọ́rùn nìyẹn ṣá ní small tó yẹ pé bá a mọ́jà ni
wọ́n sọ pé lè burúkú ẹ̀ nísìnyí o ti lọ ń gẹ̀ẹ́tì government support wèrè kan aláìbẹ̀ ló ti sú mi o. Diamond tí Aláàfin ọba ti gba ògúnmu tọ́wọ̀ kò sí ìran ìyọ́ mẹ́sì kan tó gbọ́dọ̀ complain pé jẹ̀díjẹ̀dí ń ṣe o. wá ìgbà ẹ̀ 1 million. Diamond sí mi. gbogbo booking bottle. ẹ filẹ̀. àbàkù gbé fún ẹ tán ara wa ta. kí ló ṣẹlẹ̀? ó ti súnlé. wọ́n ló sùn olóhùn o. Kò sùn ní ọmọ yẹn súnmọ́ wèrè lọ́wọ́ ó súnmọ́ ìjọba òun ò gbé súnmọ́ ìjọba síwájú ọmọ yẹn ṣé bí ara àjà lẹ́yìn wà ìjọba ló ní union ló ní ìjọba yẹn ó sùn kódà ó sùn olóhùn òun ikú tó ń sùn àràmọ́ kakọ àkàràmàrà idiot. tí mi rí yẹn tí mi gbóhùn yín rárá mo rún gbogbo ara mi mo sọ sí gbogbo ara gan ni ọlọ́pàá ṣe mi ṣe wá bí ilé mi mo ti gbọ́ pẹ́ ìyá mi ẹ wá kí ló wá bùn kí ló ṣẹlẹ̀ mi ò tí ẹ bí brake light yín rárá wọn bá ti pè yín pé ọmọ yín ti jọ́sẹ̀ o ọlọ́run. Actually kò sí much kò fẹ́ chill out fún politics for a while ṣe pé bóyá mo sá o àbí kò ṣe bóyá mi ò ṣe but màgbọ́n tó fẹ̀yìn. ó lọ pàkẹ́jì agbára wa ìyá mi sákẹ̀ ẹ̀yin tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà obìnrin gbọ̀ngbọ̀n bí ọkùnrin sẹ́fún tí ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìyá mi mo mọ̀ pé múmi bá ti lọ tó bá máa dé báyìí. ọ̀yà ẹ̀ẹ́dì wọn wá sínágọ́gù. padà kílẹ̀ ọ̀yà ṣé wàá má gbẹ̀lọ́gbà ibo má mi ẹ̀gbẹ́ náà ẹ má jẹ́ kó máa pẹ́ mọ́ mi má jẹ́ kó máa pẹ́ tẹ́ bá lọ dúró wò nǹkan lè lọ ẹ̀ ní láìkì ẹ̀ ẹ̀yin dúró ẹ láwọn ọmọ lẹ́yìn nǹkan tẹ́ bá ní káwá ṣe àwa máa ṣe ni a tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ a lè bá ogun nǹkan jẹ́ nítorí tiyẹn afúnni ló ń jẹ máa wò Cinderella ọwọ́ tó sọ̀rọ̀ ojú tó sọ̀rọ̀ ó ṣe máa bí àìṣe wa yìí kò mọ jásí báńkì òògùn o kò mọ wá sátidé wà gbọ́ pẹ́ ẹ gbọ́ pẹ́ ìdájí wa láwọ̀ Sunday wà gbọ́ pẹ́ ayé gbọ́ jẹ́rìí ọyọ ọmọ ẹ mi ò rí rú ẹ bọ̀ má mi ẹ wá mọ tuntun la gbé dé ẹ bá ń gbọ́ ń jó wọ́n ń jó nù ìyàjò yàjò náà Diamond. ẹ̀yin wo ìmọ̀ àmì ọlọ́gá gáràjì nìkan ló dìbì kan mú mi o àwọn bo ojú ẹ̀ jẹ́ wọ́n ti gba gáràjì lọ́wọ́ ẹ̀ bá ọmọ mi náà ti wá padà dé lákọ bí àwọn ní ọ̀bọ̀ ṣe wá gbà yín ó lóun ti wá ṣe tó lóun fẹ́ kú fún yín ó lẹ́nu wọn kì í ẹni wọn wọ́n bá tó mi ọ̀yà bọ́ síta dáwọ́ tí lóun máa kú fún yín ní sẹ́nà mi ẹ gbàgbé gbogbo nǹkan wà ní. ó wà nílẹ̀ ó wà nílẹ̀ ó wà nílẹ̀ ó wà nílẹ̀ Ọlọ́run. Diamond. Màámi àwọn ọlọ́pẹ́ ní ilé àwọn ológun wọ́n ti já ètò bó ṣe máa jẹ́ Ọlọ́run Diamond mi ò ga pa màámi ọmọ ọlọ́wọ́ yìí màámi èmi gan ṣe kí ni mo kó dé yìí Ọlọ́run màámi bó ṣe máa jẹ́ nìyẹn. Nice to meet you but it's so unfortunate pé nílé ìjọṣiṣẹ́ for now or mo guess pé later in future. ẹ̀kọ́ yìí bò ó mọ́mí ẹ̀ máa ń yẹjú ẹni tàbí ìsàwọ̀ ẹ̀ṣẹ̀ máa fi ń jẹun. àwọn ilé àwọn yìí jọ. ọ̀rọ̀ mo sọ. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé báwo nìyẹn bá dé téèyàn bá ti wọ bí ibà wọn máa gbé oúnjẹ dírínkì wọn kàn fi ń pàdé wa ni màmá wọn bọ̀ wá bí ká má rí yín bọ̀ bí mo ṣe ń lo ìyá mi dà mo ṣe mu ìyá mi dà ṣáà tí mo bá wọ bí mo pé mo ti gbọ́ pé màmí ẹ bù sí mi lára kúnkún ṣì ẹ ṣe máa ń ṣe yẹn pínkẹ̀ pò ọmọdé ọ̀la yìí. owó yìí náà. wọ́n kí ló ṣe wọ́n ṣe mo ti ṣoògùn owó mo ti ṣoògùn owó mo ti èmi kò gara wá bí ni ma. ó ti ga ọ̀rẹ́dì ìgbà. mama ok account number yẹn 01. aláyé ṣòwò sórí. ó fọ́n ni 01 52 34 56 79 ó ti yé yín àmà ó ní ń bẹ̀. So ṣé ẹ wà ókè ṣá. àwa àwa yé ayé bàbá mi ti bàjẹ́ o ayé bàbá mi ti bàjẹ́ o pàpọ̀
dáná ó dáná ó bí fíkọ̀ yẹn ó bí fíkọ̀ yẹn mami mama bẹ́yọ̀ adáhùn case ló délẹ̀ nísìn oríṣiríṣi petition wọ́n ti kọ wá sí ọ́fíìsì wa gé pa nígbà crisis garage yẹn àwọn politicians wọ́n ti kọ letters oríṣiríṣi wọ́n ti kọ petition sí table CP láti sọ wípé ọmọ tí wọ́n mú nígbà primary election ó jẹ́ ọba ìpè ìwú àti gè lẹ́yìn òun pé káwọn lọ da ibẹ̀ rú. ọba lọ gba megaphone kára lè mọ̀ pé òun ṣàlàyé ọ̀rọ̀ fún mi ṣé ojú òṣùnà fẹ́ pé ọ̀rọ̀ yẹn ò ṣe kó tá a máa sọ mí báyìí ẹ jẹ́ ká lé akátàrọ̀ náà àwọn fàbọ̀ abẹ́dì ẹ̀ náà gbogbo ọ̀rọ̀ tó ń pariwo tó ń láòdì everything báyìí. ó yá sọ fún mi nísìn kí wọ́n ní kókó bu wàhálà tó lórí àwọn ọmọ ẹ̀ tell me à ń pètè pèrò pé kíkà ò tán paramọ́lẹ̀ ló ń wà lórí àgbà ṣé tèmi bá lọ́wọ́ síwá ìbàjẹ́ tí ẹ̀yin ń wò wọ́n fi sọ wípé gangan ọ̀pá abẹ́yìn bẹ́ bọ́ jẹ́. ṣé dọ́là ṣé wàá máa wà burú ẹ̀ bẹ́ẹ̀ sí kó lọ sẹ́wọ̀n àbí wàá lajú ẹlẹ́ka burú ẹ̀ lọ sẹ́wọ̀n. kò tó kọ tí ò lè ṣẹlẹ̀ agbóni kó tó dáa ni agbájákàdé ni. wo bí ṣọ́ ara ẹ̀ iṣẹ́ náà kọ́ la ṣe tó jẹ́ kí wọ́n wá di ọlọ́pàá sí àbúkọ́ ó lànà ọlọ́pàá fún ẹ ọmọ márùn-ún lẹ́jọ́ tí n bá lọ jẹ bọ́dìsì tí nǹkan tí mò ń jẹ yìí tí n bá gbé bọ́dìsì mi pẹ́ náà máa jọ lójú o. ókè ó wá yé mi nísìn tó lẹ́yìn fẹ́ fi àìmọ̀ wá rù tí bàtọ́ ọlọ́run mi àbẹ̀ kò ṣẹlẹ̀ níbi kò tiẹ̀ ní gbà. ṣé mo ti ṣoore ṣe báyìí sí ṣé mo ti ṣoore ṣe báyìí sí o ti di iṣẹ́ ọlọ́pàá o ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ ọlọ́pàá sí o ti bẹ̀rẹ̀ sí máa fún mi lókun lọ́rùn báyìí sí ṣé mi ti ṣoore ṣe báyìí sí. gbogbo rògbòdìyàn yàrá jẹ a ní láti lé gbogbo àwọn tó bá sẹ́yìn dànù ni. ìwọ máa wò ó tẹ let's go baba. ìgò tó ń bọ́ ọmọ rìn tán mo fura ó ga jù. bàbá bá mi sọ fún ẹ kò yé mi clear. ìbọn tá à ń sọ ni pé wọ́n ti release Ismaili wọ́n dẹ̀ ṣe fi sílẹ̀ yẹn tó bá padà dé ìjà ìmọ̀ alágbára agépèjọ ẹ mọ̀ kó máa ń ṣòro bí agbọ́n ni so kí lẹ́rọ. ètò burú mẹ́rin pé gbogbo àwọn bọ́ọ̀sì ẹ̀sẹ̀ ni wọ́n ń jó káàkiri gáràjì wọ́n ń kọrin ọ̀tẹ̀ wọ́n ń kọrin pé àwọn múra ìjà gan. ara bàbá àìsí rí mi lóye àtẹ́báníká ṣe láṣẹ o. kò ní dá fún Ismaili kò ní dá fún àjàsá ọ̀gá ẹ̀. ẹ wá èmi blocking bot ni mò ń kí lọ́wọ́. àrùn fún egun olè mi. tó bá tẹ̀ mí wàá rí pọ́n. bàbá ìgbẹ́ ò ní egun o tó bá tẹ̀ ẹgbẹ́. ó máa ṣe kí ni. ó máa tiro ni o. ọdún mẹ́wàá tí mo ti ń control ní gáràjì olùmẹ̀gbọ́n tó jẹ́ ọ̀gá àjàsá gangan wọn tí mo dé. tọ́kẹ́ fún Ismaili alájì ẹ fún mi nọ́mbà ẹ. èmi ò nọ́mbà wèrè lọ́wọ́ mi ò ń gba nọ́mbà sí. nọ́mbà wèrè. bàbá. ikú ò ní nọ́mbà àrùn iṣẹ́ ló pa wọ́n pọ̀ ẹ ṣáà mọ̀. alájì ẹ̀yin máa lọ kò ní sí o ẹ máa lọ délé mú. ká lọ dílé mú abẹ́jà lọ. mo fẹ́ bá broken pot sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ kó wá aṣọ kan náà máa ń sà. bàbá ẹ̀ sì mọ̀ pé mi lálága yín sí nígbà tí ń kẹjá lọ ẹja lọ. o ní tébùrù mo fẹ́ bá ọ̀gá mi sọ̀rọ̀ get out. power. Alhaji ṣé nǹkan ti broken wí fún yín nìyẹn ẹ kàrọ̀ ní lórí ẹ̀ dáadáa o. tèmi yé mi gbogbo wa la mọ̀ pé adẹ́tẹ̀ broken bottle kò lè fún wàrà o àmọ́ lè dá wàrà nù o. yàtọ̀ sí yẹn ṣé bí gbogbo alamọ̀ wípé ọ̀gá wa ní broken bottle ní gáràjì àìbáwọn dá sọ̀rọ̀ òṣèlú àti ọtí àmujù ló ń kẹ́rẹ̀ bá broken bottle ṣe bí àjàsà gba mọ́tò àlọ́ broken bottle. ìyẹn ní lọ́gbọ́n ẹ ṣe to the governor ọmọ ìlú kan náà lòun àti broken bottle tó bẹ̀ lọ lead wa dé ọ parí nìyẹn. ṣé wàá mọ̀ pé tí broken bottle bá rówó kò sí nǹkan tí ó lè ṣe betrayal ni broken. ọ̀pàlà betrayal. tí wájú àtẹ̀yìn left and right ti broken bottle mo mọ̀ ọ̀rọ̀ kí ẹ̀ ọwọ́ mi ló wà tó bá fọ́ mi pẹ̀rẹ́ mo máa yọ fíìsì ẹ̀ ni. sọ̀rọ̀ àlàyé má bàa wọn dá sí i má dá sí i o sọ tẹ́lẹ̀. Dájọ́lá Dájọ́lá ẹ̀jẹ̀ mo dá mọ̀ Dájọ́lá Dájọ́lá níbo lẹ sí mo ẹ̀gbọ́n Dájọ́lá mo gbé ọ Dájọ́lá mo ní àwọn ẹgbàá ní ẹ̀rọ Dájọ́lá
Dájọ́lá ẹ̀mí kú Dájọ́lá níbo lẹ sí bọ̀ wọ́n ṣe yín báyìí Dájọ́lá níbo lẹ sí bọ̀ Dájọ́lá bá mi sọ̀rọ̀ mo gbé o Dájọ́lá mo ní ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o Dájọ́lá mo gbé o. Madam ẹ pẹ̀lẹ́ kú ọ̀rọ̀ èèyàn ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ wo táìmù wo gan ni ọkọ yín kúrò nílé lánàá. Tẹ́yìn ẹ̀mọ́ àwọn àna ló kúrò nílé. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n dágbére ibi tí wọ́n lọ fún yín? Gáràjì lọkọ mi lọ. Ọkọ mi ní àwọn ní mítì pẹ̀lú síjà ní gáràjì àwọn. Mítì ló lọ fún o. Garage. Madam ẹ má bínú ṣe mọ̀ nínú ìwádìí tiwa we have to be very concise. Ṣé wọ́n wà specific fún yín pé meeting àwọn ń lọ? Mítì ló lọ fún o. Gáràjì wọn ló lọ o. Ṣebí nígbà tọkọ mi fẹ́ kúrò nílé láàárọ̀ àná. Ẹnìkan pé ó lóun small àbí ọkọ mi dẹ̀ sọ fún mi pé òun sì bọ̀ gáràjì nísì ó dúró jẹ́ òun síbẹ̀. Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ìgbà tí wọ́n dé gáràjì yẹn ṣé wọ́n pè yín? Ọkọ mi ò pè mí o kò pè mí. Madam ẹ má bínú ṣé ọkọ yín ló kọ́kọ́ délé ní tẹ́yìn bá wọn àbí ẹ̀yin lẹ wà létán bá yín báwo náà ṣe délé lánàá. Mi ò kúrò nílé láàárọ̀ àná ó dé mi ni mo lọ ṣí géètì fọkọ mi kí tó fi síbẹ̀ kí tó wá nílé àmọ́ ìgbà tí mo rò pé ẹni tí mo ṣílẹ̀kùn fún mi rí kó padà bá mi nílé ó ní mo lọ́wọ́ kọ́ mi ta nígbà tí má dé ta ọkọ mi sì ń pa ẹ̀jẹ̀ ṣe ló ń pa ẹ̀jẹ̀ jáde lẹ́nu báyìí. It's okay. Pọ̀ ẹ̀jẹ̀. That's very pathetic. Ẹ wo madam ẹ fọkàn balẹ̀ Ọlọ́run á tún yín nú mo fẹ́ fi dá yín lójú gẹ́gẹ́ bí agbófinró pé you are covered ààbò tó péye wà lórí yín àti family yín àmọ́ ṣá tó bá wá ní nǹkan tẹ́ rí tó rú yín lójú tó ṣókùnkùn sí yín ẹ má hesitate láti pe nọ́mbà tá fún yín lẹ́ẹ̀kan iṣẹ́ tiwa ni láti dáàbò bò yín tẹ́ bá dẹ̀ rí nǹkan kan tó wà obfuscating please. Obfuscating as in nǹkan tó bá rúyàn lójú tí ò clear ló ń jẹ́ bẹ́ẹ̀ pè wá ní kíákíá àdé jẹ́ yín lágbára Ọlọ́run á tún yín inú àtúmọ̀ débí ẹ ṣeun. Ẹ ṣé o. Ẹ ṣé o. Okay, let's go. Mami fi ọkàn ara rẹ balẹ̀ kí ni wọn ò rí ṣe gbé o wọn ò rí ṣe gbé èmi àgùntàn ṣe láàyè ọmọ ẹranko dáná rú eégún mi ó jáde bẹ́ẹ̀ ni eégún ó jáde eégún nìkan kọ́ o àwẹ̀ àwọn tí sẹ̀pẹ̀ ló pa ń gáràjì ló pọ̀ ẹ máa retí mi ẹ máa retí mi. Ọlọ́run alẹ́ níbọ̀ lérè Ọlọ́run láyé mi bàbá broken bot. ṣé wàá pé o ti sàn nǹkan tó máa fún mi fún birthday gift mi o. èmi ò bí a kò pé olórí fún mi. olórin ṣe fẹ́ fà á tó yẹn ni. ẹ nà án ṣùgbọ́n pé mi ò ṣe rí first time tí máa ṣe nù. tún ti gbàgbé pé kéèsì mi ṣì wà ní court pẹ̀lú àwọn tíátà tí mo bá jàǹgbá yẹn. kéèsì àti gbà yẹn. president wọn ló gbé mi lọ sí court náà. ó ga ọ bí ṣàmà ṣe birthday mi tèmi. mi ò fẹ́ anything tó bá jọ máa riwo lọ́wọ́ ẹ̀ mi ò fẹ́ rárá mi tiẹ̀ fẹ́ lọ́wọ́ sí rárá at all. What's going on here? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? You are under arrest. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ni mo ṣe náà? Kí ni mo ṣe? Kí lẹ ṣe mi ta ni mo ṣe? Kí ni mo ṣe? Baba take her easy now. Kí ni mo ṣe? Baba.
from one crisis to another. Station wo ni wọ́n sọ pé wọ́n ti wá? Ẹ̀yin èèyàn wa, ọmọ ẹgbẹ́ kan náà ni wá. Ní tí dẹ̀ ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí, kì í sàdọ̀ wa nìkan ló ti ń ṣẹlẹ̀, gbogbo orílẹ̀-èdè gbogbo àgbáyé ni. Bí èdè àìyedè kan bá tiẹ̀ wá wáyé láàrin ara wa tá a mọ̀ kó lè fa gbẹ́mi sí omi òtó, ẹjẹ́ ayọ̀wọ́ náà bá sì yanjú ẹ̀ láàrin ara wa ni. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe fún ẹgbẹ́ kẹgbẹ́ olóní lọ síwájú bẹ́ẹ̀ náà mi náà ń ṣe, so àjọ ń ṣe kó lè bá a dá ni. Gómìnà wa tẹ ẹ̀dẹ̀ ń wò yẹn ìrànṣẹ́ ló jẹ́ fún ìlú, it's for everybody and not for anybody. Mo wá bẹ̀ yín nítorí Ọlọ́run, àwa tẹ̀ ń wò yìí ìdí nu tá a fi wà ní ẹgbẹ́ gẹ́gẹ́ bí alága o, tí nǹkan kan bá wáyé ká mọ̀ yanjú ẹ̀ ni. Tẹ́ ẹ bá sọ pé torí pé tọ́ba ṣẹ̀yìn ẹ wá fẹ́ da ẹgbẹ́ sí méjì àbí pé ẹ gbé candidate kan dìde láti takú candidate gọ́dọ̀ bá gbé kalẹ̀ nígbà tẹ́ fẹ́ bójú gọ́dọ̀ jẹ́ ni o. Tẹ́lẹ̀ ńkọ́ mo ní tẹ́lẹ̀ ńkọ́ àwọn òdúró de settlement láti ọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́ kí gbá fọ́ káwo fọ́ kí ọ̀rọ̀ burúkú kó jáde láti ẹnu oníwèé ìròyìn sọ́dọ̀ aráàlú no more imposition from any angle from any quarters àgbà kò sí tó jọ. Alájà ṣé bó ní tìjú mi lẹ jẹ́ náà. ẹ má jà mí rárá torí pé tọ́bọ̀ ọ̀gbà kí gómìnà kó tijú ẹnikẹ́ni nídìí ẹ̀yà náà ò tijú anybody mọ́ ẹni tó bá tijú fún mi ni máa tijú fún mi ò tijú ẹnikẹ́ni mọ́. Alájà okay ẹ wò mo promise tó bá máa fi di ìrọ̀lẹ́ ọ̀la àtúnṣe àti wà ṣe gbọ́. Your Excellency ó ti late. Ṣó ti yé yín èmi àbánikàndá ni mo sọ bẹ́ẹ̀ ṣe rí ìrékọjá ti bá ilẹ̀ tó sú wọ́n ṣe primary o wọn ò ṣe primary o bá mi sígbì làwa fẹ́ lò kò sí continuity kankan mọ́ ẹni tó bá ti lo ọdún mẹ́rin ó padà sílé ìyá àti bàbá rẹ̀. kó máa lọ. Chairman ẹ sọ̀rọ̀ ni. First lady kìlẹ̀ rẹ̀ kì í sọ ẹ wo níbi ó dé dúró yìí àátù wọn náà ni wọn máa ṣe wà gbọ́ngbà yẹn ní tó bá wù kálukú kò sí àwọn bá fẹ́ lọ mo mọ̀ pé béèyàn lọ Ọlọ́run lọ ẹgbẹ́ òsèlè torí ẹ bàjẹ́. Kò sí wàhálà èèyàn mi ẹ jẹ́ ká máa lọ lẹ́ngbà náà. Ẹ wo chairman ẹ jẹ́ kí n wá sọ fún yín o. Party secretary àtàwà yìí tí a bá ti ń kúrò ń bíbà ilé ni tẹ́ ẹ bá rí ẹsẹ̀ ọ̀kan nínú wa yìí ẹ sọ pé ọmọ àlè ni wa. àtàwọn sàpọ́tà ṣe wa àtàwọn tó ń tẹ̀lé wa chairman wò mí dára tó dé mi mọ̀. Níbi tẹ́lẹ̀ sani dẹ́gbẹ́ méjì wo abánikánda alájà èrò à ń láti set up high power committee mo sọ fún gómìnà. ẹ ti sọ fún ọ̀gá ẹ dúró ná èmi ni wọ́n ń bínú sí ni àbí gómìnà. ṣé o fẹ́ gbọ́ ìwọ ni wọ́n bá jà. èmi. bẹ́ẹ̀ ni. kí ni wọ́n ní mo ṣe tán fi ń bínú sí mi. àlàyé yìí ò dún ṣe lẹ́nu bíi tiwọn àmọ́ bájà wọn ò bá rí ajá wọn ò ní gbó wọ́n jẹ́ kí n mọ̀ yìí pé fún rẹ lọ sọ pé ọ̀dọ̀ wọn ni gómìnà ti jáde wọn ló gbé gómìnà lọ bá wọn pé kàn fa candidate kalẹ̀. ṣé nǹkan tí mo ṣe yẹn ò dá ni lẹ́yìn tí mo ṣe yẹn kí wàá tún fẹ́. wọ́n bínú mi gbọ́dọ̀ parọ́ fẹ́ wọ́n jẹ́ kó yé mi pé tí a bá jẹ́ kí primary election yẹn wáyé àwọn máa dìkáàbù kó nu ẹgbẹ́ wa ni. wọ́n sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ok ọ̀gá kí lè rò pa lè ṣe. wá mo fẹ́ kó kọ́kọ́ mọ kínní kan náà tá a bá lọ lùsì ibẹ̀ yẹn inú gómìnà ní dùn rárá. mo mọ̀ bẹ́ẹ̀. unfortunately first lady wà ní ọ́fíìsì nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn. irọ́ o. sóde mọ̀ pé ọmọ wọ́ọ̀dù kan náà jọ ni wọ́n. yẹ bẹ́ẹ̀ ni. ọ̀dà tí ẹrù bá kanlẹ̀ tó kàn kí ó níbi ká tún máa ń sọ sí. ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà òṣèlú táwa fún ara wa yìí tá a bá nínú òṣèlú tó dẹ̀ jẹ́ atamátàsé ni bẹ́ẹ̀ lójú dọ́nà tí ọpọlọ ò sí fún yín láti ṣe gbogbo ẹ̀ lámọ̀ tí gbogbo ẹ̀ bá dojúrú irú yín lẹ máa ń wá ọ̀nà àbáyọ ọ̀gá kílẹ̀ rò pa lè ṣe ẹ sọ ọpọlọ kalẹ̀ kí agbọn tá a máa lè ṣe débi pé ibi tí a bá fẹ́ kí igi wó síbẹ̀ náà ló máa padà wó sí. tá a bá fẹ́ kí igi wó síbi tí a fẹ́. yes. one chief mrs abánikọ́ndá àti kẹta wọn gbọ́dọ̀ sí níbi primary yẹn tí wọ́n bá wà ní primary election yẹn má jẹ́ ntẹ́ jẹ igi òní wó síbi tá a fẹ́ o
wọ́n máa win. Bẹ́ẹ̀. So which means pé tí a bá ti lè allow àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n present síbẹ̀. Ọ̀tọ̀ ni wọ́n mọ̀ sí pé ẹ ṣe báyìí sọ pé àwọn ní ẹ̀ mà sí rí gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ dá ìtókù dá mi. Ṣé o kí wọn mọ́lẹ́kùn wọn mọ́ wà ní jọ́ọ̀rù wọ́n mọ́ jáde ní jọ́ọ̀bù ni. Ẹ bá wa náà ṣe àwọn idán kéékèèké kan wà lọ́wọ́ àwa náà tá a máa pa. Ẹ fi ìtókù lẹ̀ fún mi. Ọlọ́run á fún wa ṣe. Ọlọ́run ẹ fi yẹn lẹ̀. Ẹ ṣé gan o. Ẹ ṣé gan. Ẹ ṣé. Ó ṣètọ́jú wa o. Thank you very much. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé gan ni. Ẹ máa bọ̀ nílé. Ẹ ká lọ. Gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ ni. Ó ṣètọ́jú wa o. Bàbá àrà tó mọ ìyá ọmọ. Bàbá àrà tó mọ ìyá ọmọ. Àjẹsà, jọ̀ọ́ má ṣe báyìí torí Ọlọ́run ṣàánú mi lórí ọ̀rọ̀ yìí. After all ìwọ náà mọ̀ pé mo ti gbà ẹ́ nínú ẹ̀rùn kò sí nǹkan tó bá tí ìwọ náà bá gbà mí nígbà òjò. Chairman, gbogbo bẹ ṣe ń sọ ó yé mi àmọ́ kò lè ṣeé ṣe ni kò lè ṣeé ṣe ni. Kí ló dé tí ò lè ṣeé ṣe? Ìyá yìí ni. Ìyàwó ni. Ìyàwó mi. Ìyàwó ẹ̀ ni ò ní jẹ́ ó ṣeé ṣe. Kò lè jẹ́ kó ṣeé ṣe o, kò tiẹ̀ fẹ́ kí n tiẹ̀ ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn. Jọjọ dùn kí ni ìyàwó ẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ tí ó fi lè ṣeé ṣe? Ẹ mọ̀ láti gba iṣẹ́ tá a ṣe parí yẹn ó ti bẹ̀rẹ̀ sí fún mi lókun lọ́rùn mi lè parọ́ fún yín. Ó kàn máa ń ṣọ́rin ẹsẹ̀ mi ni tí n bá gbẹ́sẹ̀ báyìí ó tẹ̀lé tí n bá gbé báyìí ó tẹ̀lé wọ́n lóun tiẹ̀ fẹ́ kí òun fẹ́ rí mi lóhun kan bẹ́ẹ̀ yẹn mọ̀ kò jẹ́ kó tiẹ̀ òun gbọ́ tí mo lè ṣe. Kí ló wá rò pa máa ti lè ṣe báyìí wọ lọ́wọ́ bá. Ẹ wo chairman ẹni tí mo rò pé ó tún lè ṣe tí mo gbẹ̀mí lé kò sí ilé báyìí o. Jọ èèyàn tó tún lè ṣe àbí jọ please ta ló rò bí. Small ni. Small tó wà ní akérèkòrò òun ní. Ẹ kò wá ṣeé ṣe Àjàsá kò ṣeé ṣe Small tó yẹ pé ó wà ní remind ọ̀nà wo ló fẹ́ fi bá wa ṣe. Jẹ́ kó sún mi ọmọ ẹni mo gbẹ̀mí lé. Ok Àjàsá yàtọ̀ sí pé Small wà ní remind níbo ni wọ́n rò pé level ti kéèsì ẹ̀ dancing kákan ti ẹ̀ mọ́ náà. Ẹ wo chairman ọ̀la náà tún gbé bọ̀ wá sí kóòtù. Olaiya. Olaiya náà ń gbé bọ̀ wá. Wọ́n máa gbé wá sí kóòtù. ń gbé bọ̀ wá sí kóòtù lọ́la. Láyìn pa ṣì ní hope díẹ̀ o. Láyìn pa ṣì ní hope. A ní hope. Ó kàn ní àwọn ìgbésẹ̀ kan tá a gbọ́dọ̀ gbé ni from now till tomorrow. Bẹ̀rẹ̀ sí ni máa gbé pápá báyìí sí. Ẹ má yẹ kó tún máa pẹ́ mọ́. Kò sí wàhálà. Ṣùgbọ́n iṣẹ́ wà lọ́wọ́ tiẹ̀ náà. Kò sí wàhálà. Láti sìn lọ èmi àti àní nǹkan tó yẹ ká ṣe wàá wá dóde mi. Ṣíṣò. Mo ń bọ̀ please. Dóde mi jọ̀jọ̀ Ọlọ́run kò. Kí ló tún bá wá sọ lórí kéèsì ìgè báyìí? Ọ̀tún bá promise àwọn ní kàmáwọ̀ rí àwọn máa wá àwọn kan ṣe sí. Hello. Àbúrò. Àlàyé. Báwo ni? Má bínú mo bí sí gbogbo ìgbà yẹn ni. Nǹkan tí mo fẹ́ bi ẹ́ léèrè nísìnyí ni pé ṣé ọmọdé yẹn ní international passport? Ó ní. O sure? Sure. Ok, tó bá rí bẹ́ẹ̀ tó bá di ọ̀la kò jẹ́ ká ríra. Ọ̀dà. Pè mí anytime tí ilẹ̀ bá ti mọ́. Jẹ́ ká ríra kò sí wàhálà. Ok, Ọlọ́run á fún wa ṣe. Ọ̀tún bá ṣe gan-an ní ẹ ṣe. All right. Kí ló sọ pé ṣẹlẹ̀ báyìí?
sáré múra yẹn màá bá yín sìn ẹ má wọrí màá bá yín ẹ mú fẹ́ bọ́ta. Kalẹ̀ yìí. Èmi lẹ wá yọ̀bọ̀ kámọ́lé. Omi ni wọ́n bá nu agodongo. Omi kì í ṣe mi. Èmi. Kí ló tún kù tẹ́ fẹ́ yọ? Ẹ fẹ́ yàdá? Kí ni? This is very, very serious. Okay. I will know what to do. You can't take your leave. Any Ajasa, you are under arrest. Popo. Kí ló ṣẹlẹ̀? Ìyọnu. Ara mú ẹni. Èmi. Fún kí ni? Nígbà tó bá dé àgọ́ wa lọ, wàá mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Olódo ni, ó ní 3 times 4, ó ní 2, mo ní 2 ní nílùú bàbá ẹ̀. Irú ọ̀rọ̀ wọlápàlá ló ń sọ lẹ́nu. Nígbà tó wọ́n bá ń kọ 3 times 4 tó kọ 2 sílẹ̀, mo ní 2 ní nílùú bàbá ẹ̀. Ṣé ọdún kọ́mọ kó kàwé ni? Dandan ni o. Dandan wò ṣé wọ́n la orí tí wọ́n kòwé síbẹ̀ ni? Wọ́n máa ná ọmọ fún mi mọ́ kó jẹ́ pé wọ́n ṣọ́ra ẹ̀ o. Wọ́n máa ná ọmọ fún mi mọ́ o. Tí ó bá mọ̀ pé kò mọ̀ náà nìyẹn o. Tó bá dẹ̀ mọ̀ ó mọ̀ náà nìyẹn ọ̀dọ́kọ o. Àwọn tó ń nà ipa ní ọlọ́run wọn náà torí ìwé tẹ́lẹ̀ ṣáwọn kàwé lọ́run òyìnbó mélòó ló ń kàwé olódò kọ́ ni gbogbo náà ni òyìnbó ń kàwé náà ṣọ́ ń kàwé ni àbí kí ló gbélé ń sìn ọmọ ọjọ́ wa máa lọ ní tiẹ̀ jèrè. Báwo ni iṣẹ́? Báwo ni iṣẹ́? Ó àrífín iṣẹ́ ìjọba máa pọ̀ jẹ́. Àrífín? Irú àrífín wo? Wo kò sí iṣẹ́ tí ò lárífín nínú kódà iṣẹ́ ìjọba gan àrífín wà bẹ́ẹ̀. Kí ló ń ṣe ẹ́ gan-an? Kí ló ń sọ? Kí ló ń sọ? Mo sọ pé àrífín iṣẹ́ pọ̀ ìṣẹ̀fẹ́ béèrè pé irú àrífín wo ni o sọ pé ìjọba ṣáwà ò níjọba ni. Má bínú, kí ló ṣẹlẹ̀? Ọ̀sẹ̀ ń bí ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ń sìn. Ìwọ náà máa wòran. Mo ti tó tán láti nǹkan. Mo lè ti kérò. Mo lè ti ń gbówó papà gan lọ́wọ́ àwọn èrò. Bí wọ́n ṣe ní ọ̀dà wa láti òkè nìyẹn pé alága ni òun já ọkọ̀ kan lánàá lórí tán. Ọkọ̀ yẹn náà ti kérò sí. Wọ́n ṣe já gbogbo èrò mi fọ́kàn yẹn ni. Ìwọ náà máa wúrú nǹkan bẹ́ẹ̀. Wọ́n já gbogbo èrò pátápátá. Lẹ́yìn bí wákàtí kan tí mo ti wà lórí tán nù. Kò lè tún máa wo ọjọ́ ọdún èrò pọ̀ bí kò wá jẹ́ pé tán kan péré ni mo rí gbé. Ó dà ìtura lọ́rùn máa ṣe nǹkan tó mọ̀ ní wípé láìpẹ́ láì jìnnà ìwọ náà wàá di executive ní gáràjì wàá ní pàṣẹ wàá lè máa ṣe nǹkan tó wù ọ́. wọ́wọ́ tó ń jẹ́ wà jèrè gbogbo executive lẹ̀. jẹ́ wà. àfúnmi ló ń jẹ. àmọ́ òun ní ọ̀pọ̀ tí mo fẹ́ gbà. ṣé kò ń ṣe ọ̀rọ̀ owó? ọ̀rọ̀ owó ó kàn lè end up láti já sí ọ̀rọ̀ owó náà ọ̀rọ̀ ìké ni. kí ló ṣe? láì fọmọ yẹn ṣe ń lo ìgbésí ayé mi ìtẹ̀ láìjẹ rárá. àwọn èyí sọ fún yín mi sọ fún pọ́nmọ́ ẹbí ẹkọ lọ jù sílùú yín lábúlé ó kàn máa rùn pa ó kàn wéṣẹ̀ wé ni ó kàn wéṣẹ̀ wé bẹ́ẹ̀ ni lè sọ fún yín ọmọ fine boy bẹ́ẹ̀ yẹn kàn lọ jù sábúlé kan ó wọ́n ló mọ. ìgbà tó wá ń sọ̀rọ̀ báyìí education ẹ̀ ń kọ́.
education ṣó ló fẹ́ kàwé. mi fẹ́ kó kàwé dáadáa education is to solve problem ó máa tún lè ṣàwọn kankan pẹ̀lú láìpẹ́ tó bá ní sound education. ṣó ló fẹ́ kàwé sọ pé ó fẹ́ kàwé. ó máa kábà ìfọ̀ sómi mi fẹ́ kó kàwé máa kà. ọ̀gá àwọn àpapọ̀ amúyàn kò yàn kàwé yìí ó ti yé mi nísìn kò yé mi ara mọ̀ òótọ́ ni ṣó yé yéèyàn ni ó yé mi náà ṣó òyìnbó kọ́ kàwé ni gbogbo tẹ̀kọ́ máa ń ṣe anyway wọn tó máa ṣẹlẹ̀ ajé àfi gbogbo ẹlẹ́fọ̀ọ́ ọlọ́run ìyàfilẹ̀ sọ̀rọ̀ ọlọ́run bóyá máa jẹ́ bóyá máa mú ọlọ́run àwọn yòójú ẹ̀ fún wa lọ́mú wa lọ́mú wa kó máa mú lọ́mú kó máa bọ̀. obìnrin kí ló ń ṣe ẹ ìwòrò yàwọ́ ó jẹ́ gẹ́gẹ́ bí ọkọ ni farabalẹ̀ lọ múyàn wá ó máa bá wa gbé gbogbo yàwọ́ yẹn lẹ̀ ṣé owó tí wọn náà ná fún mi tó wà ẹ̀ tó máa sẹ́yìn tó máa ṣe ṣé bẹ́ẹ̀ ló ṣe rọrùn fún láti máa rí ṣàlàyé náà. Tújókòó ni lọ gbóúnjẹ wà náà ilé gbélé gan. mi ò láì bó ṣe ń mú igi ṣiṣẹ́ mọ́tò mi ò láìkẹ́ rárá àti rárá. kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀ ìwọ náà wo náà ó mú nǹkan tó ń ṣẹlẹ̀ òun náà máa fẹ́ máa ṣe òun mú gbó mu sìgá ó fẹ́ kó náà máa mú gbó kó máa mu sìgá ni. jọ̀ọ́ náà ṣó fẹ́ kó máa tọrọ owó ọṣẹ ìwẹ̀ ọṣẹ ìfọnu lọ́wọ́ ẹ̀ ni odidi ọkùnrin bẹ́ẹ̀ géńdé bẹ́ẹ̀ àtúnmùsẹ́ kó máa kọ́ṣẹ́ kó lè mọ bọ́yé pa owó wọlé ọbẹ̀ sí máa parí ọbẹ̀ sí máa grumble ó tún yá sọ ni wọ́n fa gbó lójú ẹ̀ wọ́n fa sìgá lójú ẹ̀ ṣé ìgbà tí mo ń fa ló ṣé mo ní kó gbà lọ́wọ́ mi kó náà mú bẹ́ẹ̀ àmọ́ wọ́n lè ti lẹ́gbẹ́ mọ́ lẹ́nu rí ni ọjà bọ́ kó ń bẹ́ jèrè àti gbogbo ilé ìwọ̀n tó ń sọ̀rọ̀ tó ń bá mi sọ fọmọ yẹn lẹ̀ fí yẹ àgbàlagbà ni kò ń ṣọmọdé. ó dùn mí torí wípé ìwọ fúnra ra ẹ ó mọ̀ wípé kò ju èmi àti ọmọ yìí lọ ó dẹ̀ ní ìlérí tó ṣe fún ìyàwó ní kankan tó kú pé ó máa bá mi tọ́jú ẹ̀ nǹkan kò ní ṣe ó máa kàwé ó máa ṣe gbogbo nǹkan téèyàn ń ṣe ṣé ọ̀nà fẹ́ fi bá mi gbà ràn lọ́wọ́ lélẹ̀ àbírú láìvo ló ń bá mi kọ́ ná. ṣe tí mo ṣe ẹ́ sì mú fìyà jẹ ni ṣé mo fìyà jẹ ni sọ fún mi ṣé mo fìyà jẹ ni tí mo mọ ọmọkùnrin gbé òkè ìwọ náà lajúlẹ̀ bọ́ yẹn ṣiṣẹ́ owó ilé kó máa lápò ẹ̀ wò sọ pé kìnnìkan ṣé mo fìyà jẹ nìyẹn wò ó fi ọmọkùnrin yá bọ́m̀bẹ̀ jèrè máa rí ọkùnrin lèmi àti ẹ̀ máa ṣe máa ń dùn ẹ̀ kò sí wàhálà. ṣé kò ṣáà bá wọn pásẹ́ńjà jà. ọmọ tó sáprápra ni mo sọ fún ẹ ọmọ yẹn ṣàbí kan kò bá yàn jà rárá wọn ti gbádùn sí ẹ̀gbọ́n ní gáràjì ọmọ gidi ni. ṣé o ti jẹun. ó ti jẹ gálà gálà ẹ ṣé kí wọn bá yín ṣe rice báyìí. sáré mo tẹ máa fẹ́ jẹun gan-an bí wọn máa pa wọn àti mi lórí nǹkan lé mo sọ ẹbí mo fi sáré lé mo kàn yọ lè kó nù ọbẹ̀. mo fi sí mú ni. mo fi sí mú ni. lọ tó ń jẹ jọ máma kó jẹ sí mi lẹ́nu jọ èmi kọ́ mo fún oúnjẹ lẹ̀ èmi kọ́ mo fún ọbẹ̀ lẹ́nu tó wà mo lè jẹ ogbó ẹ̀ tán kò má bá àwọn kan lé ìrọwọ́ wo nìyẹn. Your Excellencies, the law will take its course. All right. Thank you very much, sir. Thank you. God bless you. May I seek your permission to follow out your excellency? Àjàsá, ṣé àdéhùn tó ṣe fún mi lórí ọ̀rọ̀ yìí fún kọ́lẹ́jì tí mo lọ? Kí n mọ̀ wípé tí mo bá wo ìwà ìbàjẹ́ gbogbo ọdún ni àṣírí àtò nǹkan tó dùn mí ni wípé gbogbo dúkìá tó jẹ́ tèmi àti ẹ̀ ń jọ máa gbẹ́sẹ̀ lẹ̀. òjò ṣó gbúrò Ọ̀túnba Tọ́ba. Ọ̀túnba Tọ́ba immediately tí wọ́n ti arrest wọn ni wọ́n ti fẹ́ lọ replace wọn. àwọn olóṣèlú ìjà. ṣe bí ìgbà tó mọ̀ wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kò mọ̀ pé use and dump ló máa ń fi ṣe tó wá ti lè lo yàn wọ́n máa dànù ni wọ́n dẹ̀ ṣẹlẹ̀ wọ́n á ṣe bí ìgbà tó ń tiẹ̀ mú ní òun rí rárá. ọmọ
bóyá mọ nǹkan wàá ló máa ṣe ìtọ́jú rẹ̀ sí o ṣáà lè máa wò mí àtàbúrò mi bá bẹ̀rẹ̀ sí máa tẹ gbogbo connection tó bá ní bẹ̀rẹ̀ sí máa tẹ gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí máa rìn ẹ̀ kò tẹ̀ wá ọ̀kan ṣe sí. mo ń gbègbèsè o mo ń gbìyànjú mo ń transport mi kọ́lọ̀ ń ṣàánú wa. à ń fọ ọlọ́run sí ìwọ èèyàn ní kó bẹ̀rẹ̀ sí máa gbégbèsè tó lágbára ìwò lọ́lọ́run máa wọ́n ṣe àní kó bẹ̀rẹ̀ sí máa gbégbèsè ẹ̀ sìn àṣebẹ̀rẹ̀ náà ọlọ́pàá níwọ̀ náà ìbọn ọlọ́pàá níwọ̀ náà wọ́n dẹ̀ bá àwọn ọlọ́pàá ẹgbẹ́ sọ̀rọ̀ níta wọ́n á dẹ̀ gbọ́. ìwọ ọ̀gbẹ́ni Tèmítáyọ̀ Igwe ó jẹ̀bi ẹ̀sùn apànìyàn látàrí ikú àwọn àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú tó wáyé láti ọwọ́ ẹ̀. ilé ẹjọ́ yìí ní kí ìwọ àti gbogbo àwọn apànìyàn ẹgbẹ́ ẹ̀ tí ẹjọ́ ṣiṣẹ́ ńlá ibi yìí kí ẹ wà ní ẹ̀wọ̀n gbére nígbà tí ìwádìí ṣe ń lọ lórí ikú Tóyèṣe Àkàndé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti àwọn atótónu lẹ́nu àwọn agbẹjọ́rò. ìwádìí fi yé wa pé ọ̀daràn mọ̀dàrú apànìyàn apamọ́lẹ́kún jayé ọ̀jẹ̀lú ní ìwọ olóyè Ìtọ́ba. ilé ẹjọ́ yìí sì ṣíjú àánú ẹ̀ pé kí o lọ fi aṣọ pínpín ro okùn ọba títí ìgbẹ́jọ́ mi yóò fi wá lórí ọ̀hún.